Africa Content TV. Àwọn tí ń ṣe ìlú wọlé eri dání eri sàgbárí náà wọlé ipò Lagos State alájà jọba ń lọ ọ̀dọ̀ ẹlẹ́mọ̀ràn ó kọ́kọ́ fẹ́ kó síbí ìfúnmi náà olùgbà ẹni kó gbá ìfúnmi lọ́wọ́ kan alájà súnmọ́ lẹ́mọ̀ràn akúrẹ́ ní ètò mi nìkan ṣoṣo wọ́n ṣe wá ó jẹ́ méjì ló jẹ́ yọ kan ó kọ́kọ́ síbí ìfúnmi. olóńgbò sì bẹ́ẹ̀ níkàlẹ̀ aláṣẹ àgbà tí ṣàfihàn gọ́ọ̀sì àwọn bàbá mi nìyẹn o adébẹ̀jọ máa mú kí bámi tájú pẹ̀lú sílẹ̀ ìmọ̀nà ọmọ èyí tí wọ́n lọ lọ ṣe ẹkú sílẹ̀ ìmọ̀nà ọmọ bí ẹ̀rọ ọba àgbà bí ẹ̀rọ kíni mọ̀sẹ̀ bá lọ tó kọ́ nílé wọ́n máa sì gbẹ́ta wèrè o ní sísá ọ̀tá ẹ bá gbogbo bọ́lá o bàbá tẹ́lẹ̀ bá ẹ̀kọ́ ọ̀lẹ́nu àrínú èdè ọba oníṣẹ́ ara alábàárà bí àwọn ẹ̀kọ́ wọn gágò tó bàrà pamọ́ síbi tẹ́lẹ̀ bá ẹ̀kọ́ ọ̀lẹ́nu. ọ̀gá wa sẹ́kọ̀ọ́ fún ẹ níkàlẹ̀ ẹgbẹ́ tuntun ṣáàmà ló bẹ nípa ilẹ̀ ó kò wá sẹ́kọ̀ọ́ àlùbáyé. àgbàlùbáyé orúkọ tí káfà jẹ́ olùkọ́ fún ọkùnrin náà àgbàlá ìtìpẹ́tìpẹ́ àgbàlùbáyé tó jẹ́ ẹ̀rọ nílé tí lọ́dọ́dọ́ olùkọ́ fún ọkùnrin náà àgbàlá ìtìpẹ́tìpẹ́. ṣé kálíbà méjèèjì ti bá lé ìwé ẹ̀ma bí sọ́ra sọ́ọ̀lì. wọ́n sí ọjọ́ náà nílé yí méjèèjì láíláí o. àtúntò pé ìjà àkọ́bọ̀lá